àwa fẹ́ gba owó. Èló lẹ fẹ́ gbà? 10,000. Ohun tó wá jà ń bẹ̀ owó tuntun mo fẹ́. Ẹ̀yin dé nìyẹn pẹ̀lú owó tuntun tẹ́ máa wá kiri. Kò sówó tuntun lẹ̀. Kò sówó tuntun lẹ̀. Mi ò ní lè gbà o. Mi ò ní lè gbà torí mo fẹ́ lọ náà ń bi ìnáwó ni o. Agbáwo ṣé ń bá fẹ́ mu mu. Ṣé dáadáa ni? Ẹ̀yin náà wá ní. Ó sì wà lẹ́yìn náà. Mi ì tí ì lọ. Ó dọ̀rọ̀ iná lẹ̀. Kò síbi tí wọn ti kájí ìyá rẹ̀ ìwọ náà ń gbowó. Ẹyin ta ló wà ní ayé tí èyí náwó níbo ni ìgbálẹ̀ fi ń gbó. Ẹni ìrẹ̀ ọlọ́run á jọ lẹ́ o wọ́n ti pààrọ̀ gbogbo tí ń bẹ lára rẹ̀ wọ́n ti ní kẹ̀kẹ́ bàjẹ́ ó ṣe é tò. Olórí ìwú kọrin ire rí njọ́ tímọ́tímọ́. Ìrìn ní rìn àbí lọ́nà. Ǹjẹ́ o kí ló dé tọ́ lé ojú báyìí lórí pé yóò gbowó mi. Kọ̀ọ̀kan mi kí lẹ fẹ́? Kọ̀ọ̀kan mi bẹ́ẹ̀ bá já owó olówó ń dàkúdà ibi tẹ́ ti mọ́ bẹ̀rẹ̀ nu. Sorry o. Mo fẹ́ gba 200,000 èlò lẹ́yọ̀ lórí rẹ̀. Ìgbà táwọn ti wá tó ti fòṣìṣẹ́ yẹn lọ́wọ́ náà ni mo fi mọ̀ pé wàhálà ni. Àwọn olóṣèlú àwọn àbí túrọ̀tọ̀ àbí kàkà lólóṣèlú àárín èmi àti ẹ olówó tó mi ni. Ẹ gbà. Alẹ́ ló lọ́yọ̀ lórí 200 èlò lọ́tẹ̀ síbẹ̀. 2,200. Kí ló dé bàbá? 2,000 lọ́yọ̀ lórí 200. Ọ̀gbádùn rárá. Ẹ mọ etí báǹkì mi. Ọba yóò dájì ń bẹ̀ ni. Mo ń tẹ́ bá ti wá kẹ́yìn máa ṣe pé kùn ṣé mo mọ̀ kọ́ tẹ́ jẹ tẹ́lẹ̀ nù. Wèrè ń gbélé yín wèrè mọ́mọ́. Jésù. Kẹ́ mọ jẹ tẹ́ mo nírú rẹ lọ́wọ́ tí wọ́n wà ṣépè fún ọ. Dọ́ọ́ kíní kan fi kíní sunu máṣíìnì kan tẹ owó fún mi jàre. Ẹ gbà. Kí tún ni ha? Decline ló ń kọ́ o. Decline. Decline. Ń bọ̀. Decline bò gbà tó ń fi sí lẹ́ẹ̀kan sí. Tí bá tún ṣe ìtọ́ bá já owó yín kò kàn mí o. Wọ́n já owó tèmi. Kíkéré ṣe kó ṣe kéjọ́ máa jẹ bẹ́ẹ̀ ni pé n ti ń tẹ́mi náà mo lẹ́ni tí ń ṣe lọ́wọ́. Wọ́n fẹ́ kí wọ́n mọ̀ pé mo lówó tó bá ń lọ́wọ́ ni. N mo ṣe gbà ń bẹ̀. Ló ṣe wá kọ decline. Gbà ọ gbọ́dọ̀ lọ bá wọn. Ẹ̀yin náà fojú ara yín wò kí bẹ́ẹ̀ ti rí decline ló kọ. Kí ni ìtumọ̀ decline? Kò sówó ń bẹ̀. Kò sówó ń bẹ̀ kí n máa lọlé. Èmi ò kọ̀ọ̀kan yẹ̀wò bí wèrè ló pọ́nkú kí n wá lọ tán kí wọ́n lè kó owó mi kó rè náà. Ẹ má máa folè lọ. Bẹ́ẹ̀ni wọ́n náà wo wọ́n ní wọ́n ti yọ owó ó sì wá ní dìkìlá àbí kò ní dáa fún gírì àtò ní dáa sẹ́yìn tẹ̀ ń tẹ̀ kínní. Sọ gbádùn sá bàbá rò pé ó lè lù mí jìbìtì bàbá wèrè lèmi o kó sínú kiri ẹ̀ kó owó mi wá. Ẹ̀wẹ̀ má bá bọ́dọ̀ fún mi jẹ́. Bọ́dọ̀ fún wọn ní kí wọ́n má bàjẹ́ tinubu bí mi wọ́n dé bọ́dọ̀ fún mọ́ ìwà àti bọ́dọ̀ fún ẹ̀ sì rà bá fò ọlọ́gbọ́n tọrùn bó kunu bàbá ọmọ ẹni tó ń bá fà. Ọ̀nà jẹ́ kémi lọ sí gbò tọrùn. Wọ́n bá múra náà nílọ. Látàárọ̀ báyìí. Ta ló ló sì? Èmi ò mọ o. Ọmọ ò ń ṣeré ni àbó ìṣe èrè 200,000 lọ sọ fún mi pé ó decline tí wọ́n sì ti yọ owó nínú àkáǹtì tọ̀dọ̀ tèmi ṣé mo wá yàgbé mo bá ibi dẹ́kun yó. The blood of Jesus. Ìṣe wetin? Sára rẹ o mo ní òbí kò kú ní sí. Ẹ má bá ara yìí kọ́ lé. Kó má bàa kí ni jẹ lórí ewé wà fún mi jàre 200,000 mo wà sílẹ̀ yóò wà lọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wo àkáǹtì tọ̀dọ̀ tí mo yábẹ̀ lówó yọ sí. Kí n máa yín print out receipt kẹ́ẹ̀tẹ̀kẹ́ lọ sí Tọ́ba báǹkì. kí ni wọ́n fi printing ṣe? Báǹkì lẹ máa lọ. Báǹkì tọ̀dọ̀ tèmi wọ́n tún lọ rè tó wọ́n mọ̀ gbé oṣù kan pé kí n mọ̀ fíìlì rẹ̀ àmọ́ ló gbogbo àkókò wá dànù. Bàbá ẹ̀yọ́ mọ̀ ìṣe. ẹ mú rí mo pé tẹ́lọ̀ tí mo wá rí i pé ẹ ń bọ́ òun sọ̀rọ̀ nígbà mú un pé ẹ kì í ṣaláriwo ẹ kì í jẹ́ aládùúgbò. Ẹni ṣùgbọ́n báwo ló ṣẹlẹ̀ gangan náà. Àní mo dé bí mo ní mo gbowó Ẹ fẹ́ gbowó lọ́wọ́ 200,000. Kọ́ bá mi yọ. Ọwọ́ ló kọ dìkìlẹ́ǹ pé kémi lọ báǹkì lówó tó ti yọ sọ́dọ̀ wọn 200,000. 200,000. Kọ́ yọnú àkáǹtì mi kó sì bẹ́ẹ̀ mi kó owó lọ́dọ̀ wọn bí lọ́wọ́ ní decline ó ní decline mo ní kí ni ìtumọ̀ ẹ̀yún ó ní ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ti yọ owó báǹkì tọ̀dọ̀ mi ni wọ́n lọ rè ṣàlàyé fún wọn mo mọ̀ ṣe wàhálà lówó tó ti yọ lówó tó ti yọ wọ́n sọ bí ibi yóò gbé mọ́ní ìsinsìnyí. Dábẹ̀ yọjú ẹ̀. Inú ọ̀dẹ́ nìyẹn. Ẹ gbogbo ẹni bẹ́ẹ̀ gbàgbà wọ́n bá tó sọ̀rọ̀ sí ni. Ntí mo lè pa bí dẹ́ni ṣe tí wọ́n gbé gbogbo kiri àṣìwò àtòwò mọ̀ wà lẹ́yìn mọ́. Ẹ lè sọ̀rọ̀ sà tó bá sọ ìdáyọ̀ àwọn sọ ní pẹ́pẹ́ yẹ mi lè dá sí. Àlùwalẹ̀ olóńgbò tiẹ̀ nágbọ́n àti kẹran jẹ ní. Ọgbẹ́ ti bẹ̀rẹ̀ Ó pé wọn mọ̀ ẹ́. gbogbo ọ̀rọ̀ tó lẹ́nu sọ̀rọ̀ ẹ ló mo tọ́ sọ mi ti pépé
jẹ́rìí ẹ̀kọ́ la máa ṣe. àwọn tí wọ́n bá jẹ́ bí rẹ̀ kí wọ́n tètè jáde nísìn. ẹ ní sùúrù sà ṣe rí ohun tẹ́ fẹ́ yanjú yìí bàbá yẹn ṣètò ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé ń lé epo. níbí báyìí tàbí níbòmíì bóyá kọ́ decline yẹn ẹ máa lọ sí báǹkì yín ni òun náà bá yanjú ẹ̀. kí ni náà fẹ́ fi 20,000 ṣe gba àbúrò owó yẹn. ṣé bọ́ọ̀lù ọmọ mi dáadáa tẹ́lẹ̀. mo mọ̀ yín. ẹ bá fẹ́ ṣe ọdún Ifá lọ́tún la mo fẹ́ ṣe ọdún Ifá ó sì kú owó onímàlúùkù 200,000 ni mo fẹ́ gbà kiri kó fún wọn kí mọ̀ pé yóò ti kú ọ̀rọ̀ mi. ilé wa gbọ́ ọ̀fẹ́ bá pàṣẹ jẹ́ bọ́ lọ́wọ́ ọba ọdún Ifá jẹ ṣé wọ́n wọ́n wa oúnjẹ sọ́nbẹ̀ sùn ìyà. ọba yìí sùn àwọn àjọ yín lójú bẹ́ẹ̀ kò sọ pé ọdún Ifá lè fẹ́ ṣe ọdún Ifá lè fẹ́ ṣe máa yà yín lẹ́nu. 200,000. ọ̀fẹ́ kúrò mi fún mi. ó dà máa fún 2 million. bẹ́ẹ̀ni. àbáwọ̀ iye tí mo ní mo fẹ́ gbà. bẹ́ẹ̀ni. àbáwọ̀ iye owó tó darúkọ 2 million. àwa ti mọ̀ yín ti pẹ́. ọ fún mi lérò. à ń jọ yín lójú. 2 million. bẹ́ẹ̀ mo wí fún yín. 2 million. gbogbo tẹ̀ pariwo fún yẹn ẹ ti pọ̀ ju owó yẹn lọ. tó o bá fún mi 2 million tí wọn bá ṣẹ́ṣọ́ fún ọ títí ijọ́ mẹ́rin lónìí tí ó là tí wọ́n mọ̀ pariwo rẹ kiri lémi alẹ́ bí oṣù kọ́. ogun bẹ lọ́dọ̀ mi o tó bá ṣètò ogun wọ́n gbé àwọn oṣó lẹ̀kan fún ọ tó o bá bẹ̀rẹ̀ sí níwẹ̀ àwọn obìnrin kọ̀ọ̀kan máa fi kinní lọ ọmọ numunu ọmọ ṣe báyìí lẹ́yìn náà owó dénú èmi mo sọ bẹ́ẹ̀. ọ̀dà ọ̀rọ̀ fún mi ní 2 million. má yà yín lẹ́nu ẹ wo ẹnu kọ́nà máa fi ń sọ bàbá ẹ ní sùúrù ẹnu kọ́nà fi ń ṣe o má yà yín lẹ́nu tó ní ọ̀rẹ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ owó màálù. owó màálù. ó kàn jẹ́ pé n bá ṣe 2 million sí yín kò ní sí káàsì kankan lọ́wọ́ mi mọ́ èmi náà lè ṣe máa fẹ́ nídìí owó. tọ́ fẹ́ ná lónìí. bẹ́ẹ̀ni. tẹ̀bí wo ṣe 2 million sí mi. ẹ bó tẹ̀ wá jẹ́ wọ̀nba tí máa tẹ̀ ná lónìí. mo ní 20,000 tí mo lè kó fún. 20,000 lọ́wọ́. o lè ná tán kílẹ̀ tó ṣù. ó dà ẹ kó 20,000 yẹn wá èmi á fún yín máa sẹ́yìn 2 million sínú àkáǹtì yín. tẹ́lẹ̀ ìsinsìn. bẹ́ẹ̀ni ẹ kọ́kọ́ kó yẹn wá ná. gbà 20,000. 20,000. 2 million. ó dẹ̀ pé. ọ lè kàwó ó pé. a ṣe 2 million sí yín. tọ́ba rẹ̀ yẹ wú kọ́mọdé kan fún. ẹ má dòun láàmú ẹ fílẹ̀ ẹ fà kánà báyìí síbẹ̀. ẹyin ní ok alẹ́ bí oṣù. ọgbẹ́ orúkọ tó kù náà wà ọgbẹ́ Adéwálé wà ọ fi Michael sí. bẹ́ẹ̀ni Adéwálé wà ó ti lọ. 2 million. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí mi náà kọ́kọ́ kọ̀ǹfàmù lọ́dọ̀ mi o. aláàtú 2 million. bẹ́ẹ̀ni. aláàtú 2 million. ẹ pọ̀ gan. ẹ má bá gbọ́dọ̀ fún wa. eléré tí wọ́n pè lọ́tọ̀ọ̀la kọ́ ni wọ́n pè mọ́ tó o bá sọ̀rọ̀ tó le ju ẹnu rẹ̀ tí n bá gbá létí báyìí ìṣẹ́jú mẹ́wàá ọmọ pọ́n gírí ni. mo rí ó ti wọlé. bẹ́ẹ̀ni. àní ọ̀la àṣẹ. ọ̀la bíi ẹlẹ́wì odò tó lálàlàlà ìwọ náà ọ̀la o ọ̀tún fẹsẹ̀ rìn mọ́. àṣẹ wa. wo ọ̀la láyé ó tún là lọ́rùn. àṣẹ. tó bá di ọjọ́ mẹ́fà lónìí táwọn èèyàn ò bá rí ọ kí wọ́n ó sì ọmọ lónìí kọ wá ní ọ̀tún làwọn ká fẹ́ sọdún fáwọn. bẹ́ẹ̀ni máa wá ọjọ́ burúkú ohun yàtọ̀ tí. máa tún mọ̀ ẹ̀ dání. ọ lè jẹ́ pé owó yìí náà wọ́n ní kí wọn náà lọ rí fi bá wọn ṣiṣẹ́ ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni wọ́n dà padà. tí o rí tó mọ̀ pé owó wà kò ṣe wo. bàbá ẹ̀ wá lọ́tún la o sọ́dún fa o. ẹ pàdé lórí ẹ̀ dá lórí ẹ̀ mọ̀. kọ́ wa o èèyàn ṣòro fojú di tó bí ìdàbí àwọn oníwọ̀n èèyàn lè mọ̀ kó ló lọ. wọ́n tó o bá rí ajé ìwúlẹ̀ kan sí kọ́ ọmọ dakọ̀ fún. ẹ wò ẹ mẹ́tì ẹ̀mí wá kí n bá yín yọ yẹn náà. èwo ló fẹ́ yọ mẹ́. owó tọ́ fún yín kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbà. owó tí wọ́n tó fún mi nísìn kó o tún yọ kó o lè yọ sí kó tó tọ̀ ń yọ owó lówó sí. èmi dúró ó ń ṣeré ni àbọ̀ ń ṣeré kí wọ́n tún yọ owó tí mo ṣẹ̀ gbà. sórí tí n bá súnmọ́ bí tọ́ wa wọ́n ṣe bí èrùn gbò ni. ẹ wà ní fún mi ní nǹkan kan. bẹ́ẹ̀ ni bí ìtànà. ibo ni mo.